tẹ̀ràn wọn pé kó wọ́n máa spy ọ̀nà sí ẹ òun gangan ni mo wá fún èmi ò lọ́rọ̀ báyìí sọ. òun rè wá sínú kàbá yìí ó jẹ bí kò máa fara lè lè padà. rè lẹ́nu ẹ̀ dákẹ́ ó yá wẹ̀rẹ̀ ni. èmi gangan lè ṣù. èsì láàánú òkìrì òkò. ogun campus oríṣiríṣi ẹ ti da ogun láyé tọ̀sọ̀ ẹ ti da gbogbo ogun ọ̀nà èbúté mẹ́ta ogun Ìbàdàn ogun Agége ẹ wá ń fẹ́ máa fọ́ nítorí èèyàn kan. àbọ̀là ṣé ọmọ máa ń dán mi ìyẹn wà pé àwọn disapia lójú wa báwa ẹ fẹ́ mọ̀. má fọ sẹ èmi fẹ́ pa ń bẹ fọ ojú ẹ dànù ni ara lè kó má fọ Ọlọ́run má fọ ojú ẹ má fi bọ fa ogbolé ayé ẹ jẹ n fẹ́ pa ẹ ní ìwà ṣeré. alẹ́ yìí